09056969961 09056969961. ẹ kò wọlé sórí ètò. kí lorúkọ yín níbo lẹ ti ń pè? ọmọ ìlú wo nìyí? ṣé ẹ lè koríkì ìlú yín tàbí ṣé ẹ lè kí oríkì orílẹ̀? mo fẹ́ sọ̀rọ̀ nípa òwe kan lónìí tó ní ìtàn ráńpẹ́ nínú. tá bá ń sọ̀rọ̀ nípa òwe táwọn bàbá wa máa ń pa wípé aṣọ ò bọ́mọ yẹ mọ́, ọmọ yẹ ti rìn hòhò wọjà. ní pápápá arábìnrin kan wà láyé àtijọ́, ó bí ọmọbìnrin méjì. ìkan jẹ́ ọmọyẹlé, ìkan jẹ́ ọmọyẹni. ọmọyẹlé àti ọmọyẹni. àmọ́ òwe yìí gangan ó ní í ṣe pẹ̀lú ọmọyẹlé, nítorí pé ọmọyẹlé táwọn wí yìí ó ya aṣa lọ́mọ, kì í gbọ́ràn, ó ní orí kunkun, ó sì yàn dí. bẹ́ẹ̀ tí ń ba lọ́dọ̀ ọkùnrin dúdú lẹ́mọ̀ ba lọ́dọ̀ ọkùnrin pupa. àìgbọ́ràn yìí òun ló mú tó fi gbóyún tí ó sì rẹ́ni gbà lọ́wọ́ ẹ̀. nígbà tó bímọ tán, inú rẹ̀ ò dùn sí ọmọ yìí látàrí wípé kò rọ́kùnrin gbà lọ́wọ́ ẹ̀ tó wá dẹni tí ń gbélé ìyá rẹ̀ tọmọtọmọ. kì í ṣe ọmọ yìí dáadáa, bí kò fẹ́ pọnmọ kó jù sẹ́yìn bó ti rí. ọmọ tó yẹ kó rọra gbé sẹ́yìn ní jẹ̀lẹ́ ń kẹ́kọ̀ọ́ fàṣọ mu, yóò kàn ju ọmọ yìí ní jùkújù. bẹ́ẹ̀ ni ìyá rẹ̀ sì máa ń wí fún pé bó ti ń ju ọmọ òkú mọ́ gbọ́dọ̀ jábọ̀. ṣùgbọ́n torí pé ó ya láìgbọràn ọmọ, ó wá ju ọmọ ìsẹ́yìn lọ́jọ́ kan lójú ìyá rẹ̀. ìyá rẹ̀ bá ń sọ fún un pé njẹ́ mọ̀ pé tọmọ ẹ̀ bá jábọ́ lọ́rùn rẹ̀ lẹ́yìn rẹ̀. ọmọ tá à ń wí yìí obìnrin lòun náà o. ìyá rẹ̀ wá ń wí fún Ọmọyẹlé pé tọmọ ẹ̀ bá fi lè jábọ́ lẹ́yìn rẹ̀, ọkọ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó kú lórí rẹ̀ kó tó rí kan mú o. ìyá yìí kàn sọ ọ̀rọ̀ yìí láti fi já Ọmọyẹlé láyà ni o, kò sí òótọ́ kankan níbẹ̀. kò sí òótọ́ níbẹ̀ ò pé tọmọ bá jábọ́ lẹ́yìn obìnrin kan ọkọ ó wà kú lẹ́ẹ̀méje. ọ̀rọ̀ yìí já Ọmọyẹlé láyà. ó wá bí ìyá rẹ̀ níjọ́ kan pé ẹ gbọ́, ọmọ tá à ń sọ yìí tó bá tẹ̀ wá jábọ́ lóòótọ́ kí ló máa ṣẹlẹ̀, àti pé kí lọ́nà àbáyọ tí ọkọ òfin ní mọ́ kúnú ọ lórí kó tó ọrọ́kùnrin fẹ́. láti gbin ìjayà sí ọkàn Ọmọyẹlé kó lè bá àmọ́ tọ́jú ọmọ yìí dáadáa. ìyá rẹ̀ wá wí fún wípé ìyá ọmọ náà gbọ́dọ̀ rin ìhòhò wọnú ọjà. tí a sì ti mọ̀ wípé kò sóbìnrin tó fẹ́ rìn ìhòhò. ìyá ti rò pé tóun bá ti sọ̀rọ̀ yìí àyà rẹ̀ ó já.
yóò lè máa tọ́jú ọmọ náà dáadáa. ìyá yóò sí nílé lọ́jọ́ kan, ó wá kù Mọ́yẹlé àti ọmọ rẹ̀ ìkókó tó gbé lọ́wọ́. ó tún ṣe ọmọ náà bí tí wọ́n ṣe lọ́mọ bá jábọ́. ó bà lẹ́rù, ó já láyà. ló bá wò pé kò sí sísè kò sáì ṣe o, ló bá tú nídìí, ló bọ́ṣọ lọ́rùn, ó tú gbogbo aṣọ tó wà lára rẹ̀, ló bọ́ ọlẹ̀, ló bá méré, ó dorí kọ inú ọjà. bí ìyá tí ń bọ̀ látọ̀ ọkùnrin tí ń gbóhùn ọmọ tí ń ké ní kíkan lẹ́ẹ̀lẹ́. ìyá rẹ̀ dà, Mọ́yẹlé ń kọ́, níbo ló lọ? ìyá gbọ́mọ ó gbé wọlé, níbi títí ń wo níbo ni Mọ́yẹlé wà, níbo ni Mọ́yẹlé lọ, ló bá tajú kán. ló bá rí àwọn aṣọ tí Mọ́yẹlé bọ́lẹ̀. bí àìtí fojú gan ní aṣọ yìí ní ohun tó ń ṣẹlẹ̀ ti yé, látàrí wípé ó ti wí fún un tẹ́lẹ̀, tó sì ti mọ̀ pé ọmọ aláìgbọràn ni. ó bọ́mọ ńlẹ̀ẹ́lẹ̀, ó báṣọ ńlẹ̀ẹ́lẹ̀, ó ti yé ìyá. ìyá rẹ̀ bá kó aṣọ, lòun náà bá mórí lọ́nà ọjà. gbogbo àwọn tí wọ́n ń pàdé lójú ọ̀nà ní ń bi wọ́n pé ẹ dákun, ṣé ẹ bá rí Mọ́yẹlé? ẹ dákun, ṣé ẹ bá rí Ọmọ́yẹlé? làwọn bá ń dá lóhùn wípé aṣọ tó yẹ kó lọ́wọ́ yìí ò bọ́mọ́yẹlé mọ́ o, tọwọ́ bọ Ọmọ́yẹlé ti rìn òwò wọjà o. ẹ dákun, ṣé ẹ bá ń rọ́mọ́yẹlé? aṣọ tó yẹ kó lọ́wọ́ yìí ò bá a mọ́. ọ̀nà ọjà mo ti pàdé Ọmọ́yẹlé nìsín, aṣọ ò bọ́mọ́yẹ mọ́. Ọmọyẹ ti rìn òwò wọnú ọjà lọ o. láti ìgbà náà ni wọ́n ti ń lo òwe yìí. òwe ìkìlọ̀ ni o, pé ṣọ́ra o, rọra ṣe o, kó tó di pé aṣọ ò ní bọ́mọ́yẹ mọ́, tọ́mọ́yẹ ó wà rìnrìn òwò ọjà. irú ìwà wo lòun hù tọ́mọ ò gbọ́dọ̀ bá lọ́wọ́ rẹ̀?